ẹ mọ́ torí mi rèé rẹyẹlé pupa, ẹ mọ́ torí mi rèé rẹyẹlé pupa. Àtọ̀tá lé o, àtọ̀tá òde, ìnira kọ́ mọ́ bá wọn, ẹ mọ́ torí mi rèé rẹyẹlé pupa. Irọ́ lẹ̀ ń pa, Yorùbá ò lè parun. Irọ́ lẹ̀ ń pa, Yorùbá ò lè parun. Àtẹ́lẹwọ́ làbálà, a ò mẹ́ni tó kọ́ ọ. Irọ́ lẹ̀ ń pa, Yorùbá ò lè parun. A kú àwúrọ̀ o, ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, gbogbo ibi tí ẹ ti ń wò mí lórílẹ̀‐èdè àgbáláyé. Mo tún dé gẹ́gẹ́ bí ìṣe mi o, Ṣèyí Peter Onísẹ̀wọ̀n lórúkọ tí èmi ń jẹ́. Mo ti sọ fún yín pé lórí ètò yìí ànítẹ̀ ohun ẹnu Yorùbá ẹni tiwa, a jọ mọ̀ síra wa létí àwọn nǹkan kan tá a mọ̀ nípa àṣà wa, èdè wa, ìhùwàsí wa, èyí tó jẹ́ ti Yorùbá lẹ́kùnrẹ́rẹ́, a mọ̀ gbéra wa débẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ibi tí mo fẹ́ ká yà sí lénìí òun ni àwọn orúkọ àti àlàjẹ́ ní ilẹ̀ Yorùbá. Àwọn orúkọ àti àlàjẹ́ yálà ó jẹ́ orúkọ àbísọ ni tàbí orúkọ àmútọ̀runwá. Bó ṣe jẹ́nu ẹ mọ̀ pé orúkọ àbísọ wà, orúkọ àmútọ̀runwá tó jẹ́ pé bọ́mọ tí ń bọ̀ látòdì ọ̀run ó ti mú orúkọ tí ó jẹ́ lọ́wọ́ fúnra rẹ̀ gẹ́gẹ́ bí àṣà àti ìṣẹ̀dálẹ̀ Yorùbá. Àwọn orúkọ yìí ó tún wá ní orúkọ tí wọ́n ń pè ní àlàjẹ́. Orúkọ yẹn pọ̀ lọ jàǹtìrẹrẹ láwọn orúkọ àmútọ̀runwá gẹ́gẹ́ bá ṣe mọ̀, ó pọ̀ jàǹtìrẹrẹ. Báwọn orúkọ yìí wá ṣe wà, wọ́n tún ní àlàjẹ́ tí Yorùbá ń pè ní àpèjálẹ̀, pé ẹ fẹ́ pe orúkọ yẹn jálẹ̀ tán yányán. Ká má gbàrà wa lásìkò, torí pé kí ni lára àwọn ẹ̀kọ́ tá a kọ́ náà ni pé tí fídíò bá pọ̀ jù yóò sú ẹni tí ń wò ó. Bákan náà ẹ̀kọ́ tẹ́ fẹ́ kẹ́ni èèyàn kọ́ kò ní lè rí mú jáde. Ẹ jẹ́ sáré yànnàná 5 fún wa nínú àwọn orúkọ àmútọ̀runwá tí wọ́n sì ní àlàjẹ́. Torí àwọn tí ń jẹ́ orúkọ yẹn tí wọ́n bá pè wọ́n, tí wọ́n wá pè wọ́n délẹ̀, kọ́mọ́dà bíi pé bọ́yá àbí ẹni yìí ń bú mi, àbí ẹni yìí ń ba orúkọ mi jẹ́. Bẹ́ẹ̀ dẹ̀ ni kò rí bẹ́ẹ̀. Àìgbọ́ àgbọ́jinlẹ̀ Yorùbá débẹ̀ ẹni orúkọ ọbẹ̀ látòrí Òjó. Gbogbo ìran tí ń jẹ́ Òjó, ẹni ọmọ tá a bá bí, àmọ́ kéèyàn tó lè jẹ́ Òjó, àmọ́ nǹkan tó bá dé, ọ̀rọ̀jọ́ mi níjọ́ mo sì ń bọ̀ wá bẹ̀. Ara orúkọ àmútọ̀runwá ni kọ́mọ tó lè jẹ́ Òjó, òní tó bá dé mò ń bọ̀ wá bẹ̀. Bí tí mò ń lọ ni pé Òjó ó ní orúkọ àlàjẹ́. Tí wọ́n bá pe Òjó jálẹ̀, wọ́n á ní Òjó olúkù lóye àroko fẹ́ yẹjẹ. Òjó ò sí nílé ọmọ adìẹ dàgbà. Òjó olóònú alágogo jẹ ẹlẹ́wìrì ìjà. Èèyàn tí ó nà ìyá Òjó olúwa rẹ̀ ọmọ láfira. Òjó bàbá ẹlẹ́kàn bàbá èèyàn tí ń yún mú. Òjó sàmọ́ nà ìyá wọn, bàbá ẹnìkan ò gbọ́dọ̀ ná tiẹ̀. Ǹjẹ́ èèyàn tí ó bá gbọ́ àgbọ́kànlẹ̀ Yorùbá tí dẹ̀ ń jó Òjó tí wọ́n sọ pé Òjó olúkù lóye àroko fẹ́ yẹjẹ, Òjó ò sí nílé ọmọ adìẹ dàgbà. Tójó bá wà nílé á ti fìyẹ́ ẹ̀ sáta. Ṣé kò ní ní àbẹ́ àmọ́ wo bàbá yìí ni yín sì ń pawó olè mọ́ mi. Ọdẹ adìẹ yín mélòó tẹ́ ẹ wá tẹ́ ẹ rí tẹ́ fi tẹ́lẹ̀ èmi ni mo fi sáta. Mo rò pé ń dè é. Ṣùgbọ́n bí wọ́n ṣe fi Òjó délẹ̀ nílẹ̀ Yorùbá, gbogbo àwọn tí bá ti ń jẹ́ Òjó, ìwọ tí wọ́n bá pè bẹ́ẹ̀ pé Òjó ò sí nílé ọmọ adìẹ dàgbà, mọ́ fi ṣèbínú. Orúkọ àlàjẹ́ Òjó ni. Orúkọ kejì ni Àìná. Tí wọ́n bá pe Àìná jáde, á ní Àìná Ògúnyùn adálọ́ ọkọ rẹ̀, adọ́bí ọkọ sì lọ́tọ̀. Gbogbo ìwọ tó bá ń jẹ́ Àìná, tí wọ́n bá pè ọ́ délé bẹ́ẹ̀ yẹn, gbóríyìn fẹ́ nìyẹn pé ẹ ṣeun, obìnrin lẹ̀ ń ké sí. Bẹ́ẹ̀ ni Àìná ni wọ́n máa ń pè ní Àìná Ògúnyùn adálọ́ ọkọ rẹ̀, adọ́bí ọkọ sì lọ́tọ̀. Gbogbo àwọn tí wọ́n bá ń jẹ́ Àìná ìní. Bákan náà ẹ̀kẹta ni Àjàyí. Gbogbo ènìyàn tí wọ́n máa ń pè ní Àjàyí, oní tó bá dé inú orúkọ àmútọ̀runwá. Ṣùgbọ́n mo sọ fún yín pé ọ̀rọ̀jọ́ mi nìyẹn, ìtí ìfẹ́ wọbẹ̀. Ìtí mò ń treat lọ́wọ́ ni pé orúkọ àti àlàjẹ́ nílẹ̀ Yorùbá. Àjàyí, tí wọ́n bá pe Àjàyí délẹ̀, wọ́n á ní Àjàyí Ògídíolú. Àjàyí Ògídíolú oníkànga àjípọ̀ òbomi òṣòro wẹ̀dà. Ẹni Àjàyí gbàgbà tí ò lè gbà tán gúnugún ní gbalú ààrẹ ògùngbà gbalúbà rẹ̀ láàkìtàn. Ìwọ tó bá wá gbàgbọ́ Yorùbá tó bá ń jájà yìí tí wọ́n bá pè ọ́ bẹ́ẹ̀, wọ́n mọ̀ wò pé ṣé mo ti mọ fi mí wé nǹkan mi báyìí. Kí lọ́kàn àkìtàn ní orúkọ mi ní ìsìn. Àìgbọ́ àgbọ́yé Yorùbá délẹ̀ ni. Àwọn orúkọ yìí ó ní àlàjẹ́ pé tẹ bá fẹ́ pè délẹ̀ tán yányán,
bí wọ́n ṣe pè nù nílẹ̀ Yorùbá. Orúkọ kẹrin ni Ìdòwú. Ẹ mọ̀ pé tọ̀ ọmọ tí wọ́n bá bí ní àsìkò ìgbà tí wọ́n bí ìbejì tán, ọmọ tán bá tẹ̀lé áìdà ọkùnrin ni o àbójẹ́ obìnrin, àwọn ni wọ́n máa ń pè ní Ìdòwú. Ara orúkọ àmútọ̀run wá ni. Ìdòwú, wọ́n pè Ìdòwú Olúkọ̀sọ́ àdábàbọ̀ ọ̀bẹ èkú bàbá ẹ̀dà olóònú alágogo dẹ. Ìdòwú àwọn ni a máa ń pè báwọn. Orúkọ àti àlàjẹ́. Ó di mélòó? Ó di mẹ́rin. Ìkarùn ni Abíọ́dún. Tí wọ́n bá pa Abíọ́dún délẹ̀ wọ́n ní Abíọ́dún ọba. Gbogbo ọmọ tí bá ti ń jẹ́ Abíọ́dún ẹ mọ̀ fọ́sọ̀yà pé ọba ni yín. Abíọ́dún ọba. Ọládélé, wọ́n ní Ọládélé atanámẹ́mu tọ́tanáwòdì ìyàwó. Orúkọ àlàjẹ́ rẹ̀ nìyẹn. Ìwọ̀n tí wọ́n bá pè bẹ́ẹ̀ mọ́ sọ pé bóyá wọ́n fi ń bọ̀ ló kọjẹ́ àbí pé ó di ìyàwó mélòó tí mo tanáwò bí wọ́n ṣe pe àpèjálẹ̀ Ọládélé nílẹ̀ bẹ́ẹ̀. Adélakùn Báàjí, wọ́n ní Adéyẹmọ Elétìkó, Adéníran Sàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kéédùn kó pọ̀ ṣókí báyìí náà ni ọbẹ̀ oge. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, Ohùn Ẹnu Yorùbá yìí ní tiwa, Ṣèyí Peter Onísẹmọ lórúkọ tí èmi ń jẹ́. Tẹ́ ẹ bá tún mọ àwọn orúkọ míì àti àlàjẹ́ ṣọwọ́ sí wa ní under comment section, so ká fi jọ síra wa ní etí ká dẹ̀ fi jọ mọ ohun tá a mọ̀, pàápàá jùlọ àwa tí a jẹ́ ọmọ Yorùbá. Ṣèyí Peter Onísẹmọ lórúkọ tèmi ń jẹ́ lẹ́ẹ̀kan sí. Ó dìgbà kan náà, ire o.